mo ṣe. Alaburúkú ìṣẹ́ lórí ọmọ mi tí ẹni lọ́mọ mi. Wà láwọn mi. ṣẹlẹ̀ báyìí driver. ẹjọ́ ilé sọ̀rọ̀ omi ni ó dà pé omi yẹn ò tó ni. ẹ wo bí adémilọ́wù ẹ máa gbọ́ mi lọ́wọ́ yìí o ṣáàdì máa gbọ́ mi lọ́wọ́ yìí mo ti síwé kan mo ti síwé kí wọ́n kó bá dùn mo yẹ wọ́n lọ́wọ́ ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ báyìí kí la máa ṣe báyìí mọ́tò yóò lè lọ mọ́ o the best thing that lè ṣe é sì ní pé kò dá owó padà fún ọ sì fẹ́ wà láà. ká tún lówó padà. ẹ máa gbọ́ mi lọ́wọ́ ní oge máa gbọ́ mi lọ́wọ́ ní sí. ẹ máa dó sí ni ọ̀gbẹ́ni fún wa lówó fún àjáde. Everybody calm Sherry, the way the boy ṣe pariwo yẹn mi ò like because mi ò ẹ wo bí o. ẹ bá ma lọ bá bá ẹ wá ọkọ yẹn jẹ ní sùúrù ẹ bá fẹ́ gbowó yín. ẹ kú ẹ fún wa ẹni sùúrù náà ló bá gbélé náà kí ló tà ṣe bá yàwó yẹn mọ́ mi lọ́wọ́ o má yàwó mọ́ mi lọ́wọ́ o jẹ́ wọ́n lọ́wọ́. Báwo owó dà. Kí ni o ti kí mi owó dìlífà mi dà? Ẹ ní sori burúkú sa. Àmín. Ẹ ní ìyàwó lágbára. Àmín. Problem tá a fèsì ọlọ́run ìyá ọmọ ìfèsì. Àmín. Wọ́n ti bí wọn. Ọlọ́lágbára ọlọ́run orí burúkú nìkan yìí. Will you keep quiet? Owó dìlífà ni mo béèrè, owó dìlífà dà. Actually ẹ̀gbọ́n mi fẹ́ kó owó dìlífà wa but problem tá a ní ẹnìjọ́ mẹ́ta yẹn nǹkan tó fà even a fẹ́ gbé àwọn èèyàn tá a gbé ní 100 naira gbé wọn ní 70 naira kalẹ̀ owó mú wá bọ́ bá a ṣe ń gbé wọn lọ là ní problem bí mọ́tò ṣe ń bàjẹ́ ní táyà ń bàjẹ́ a tún ní problem epo àtomi gbogbo ẹ̀ kàn ṣe wà yìí tì ní àwọn èèyàn dẹ̀ tún ń arrest wa lọ́nà náà. crazy gan nǹkan tó ṣẹlẹ̀ ní wípé last man kọ́ road safety àwọn road safety wọ́n mú wa àwọn road safety ló mú wa wọ́n máa tún mú wa báyìí wọ́n ní pé ká fáwọn ẹlẹ́gbẹ̀ẹ́ jẹ ká fáwọn ẹ̀jẹ̀ ní débi pé ìgbà tí àdéhùn ìgbà tí máa fi wálẹ̀ mo ti ní pé kó jẹ́ ká máa fún àwọn ènìyàn ní discount àwọn tá à ń gbé ní 100 máa gbọ́ ní 60 kéré ó lè máa yáwó mọ́tò wa. àmọ́ bá a ṣe ń gbé wọn lówó tó a tún dá 15 naira padà fún 16 naira 10 naira tó kù àwọn ilé Yorùbá tún gbà lọ́wọ́ wa. àwọn ọmọ táyà kìtì wá pọ̀ nta débi every bus stop báyìí wọ́n fẹ́ gbowó ni. ẹgbẹ́ni lákẹ́jà rẹ̀ kílẹ̀ sọ lẹ́nu tí ó dùn ẹ̀yin fún èrò ní discount lórí public transport idiot mà ní yín o so nǹkan tẹ̀ ń try sọ fún mi sí ni pé kò sí owó deliver ò yọ. a máa rí lágbára ọ̀la eré ìtàwọn máa gbé lọ́la a máa fi ṣe pé a máa tètè jí bí wọ́n ló bá sùn jù. wọ̀nyí tẹ́ẹ̀rí tànà san tẹ́ẹ̀rí tìjẹta san ẹ máa rí tọ̀la san kó tiẹ̀ sí ẹ máa tẹ̀rí san náà nítorí pé mo máa ṣe gbogbo everything máa régé tẹ máa fi san mọ́tò náà dà báyìí.
àti ìbọn àti débi. no problem ọ máa ṣe ọ máa tún ṣe ó máa wà all right. no iye sọ pé tá a bá ń lọ pé kó má kíkì ó máa kíkì àkọ́mọ́ tàbí ìgbéyàn délé. gbogbo òwe ni máa gbà everything máa pé so ẹ mọ̀ ẹ ní omi ò ní máa jọpọ̀ mọ́ petrol kò ní máa ṣe overheating everything á lè wà régé owó dìdíbà mi gan á lè pè. no a máa tẹ̀lé àwọn tó bá fẹ́ tún mọ́tò ṣe. irọ́ ẹ má tẹ̀lé kò nídìí ó máa lọ ṣe máa pè ìkẹwàá gbé tó bá ti ṣe kò ní ẹsẹ̀ á ṣe tó máa pè torí pé kò ní jẹ yín. bẹ́ẹ̀ ni tí o bá ṣe pé ọ̀tá jẹ́ nìyí ẹ jọ ṣé ìran yàn kan ra mọ́tò rí mo gbẹ́rù mọ́tò yẹn fún yín kẹ́ fi máa jẹun pé kí ti má bàa ta kẹ́ má bàa kú ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàlá ẹ̀ fún mi lówó rí nígbà ẹ̀ fún mi lẹ́nìtìn ṣé mo jẹ̀ràn yín lówó rí. ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wá dọ̀bálẹ̀ yẹn ibi ayé yín ti dọ̀bálẹ̀. kí ló dé náà ẹ wo ẹ jẹ́ kí ẹ má yẹ kí n rí yín nínú compound mọ́ o tẹ bá rí mọ́tò mi títì ẹ jọ torí Ọlọ́run tẹ bá wò lásán máa ní kọ́lọ́pàá gbé yín ni ẹ idiot pé àwọn wèrè yìí wọ́n láti ọjọ́ ìwọ̀n fún mi lóòótọ́ bíbá kọ́dá lórí ìjọba. kọjá pé ó fẹ́ sún mi báyìí ó ti sún mi pátápátá torí èmi ò mọ nǹkan tá a lè ṣe sí mọ́ àti ṣiṣẹ́ ojoojúmọ́ tá a bá ń lọlé sítórì la máa ń mú lọlé fún ìyá yìí kó máa ń pé wàhálà wa ló máa pa ìyá yìí dànù. tí wọ́n máa ń sọ fún mi ó ti sú ẹ kí ni kémi sọ ó sú ọ no kí ni kí n sọ ṣé mo try ni ṣé mi ò try ni adìyẹ ńlágùn yẹn ló jẹ́ ká mọ̀ gbogbo nǹkan tí mo lè ṣe láti jẹ́ ọmọkùnrin gbogbo ẹ̀ pátápátá ni mo ṣe wọ́n fi pé mi ò fẹ́ lọ láàárọ̀ kí n dé lálẹ́ kí n provide nǹkan tí ìyá mi máa jẹ kí n provide nǹkan tí àbúrò mi máa jẹ kí n provide tó ṣe máa wà alright you think I'm not trying àwọn ẹgbẹ́ mi wà ń ta tẹ́ pé wọ́n ń kawọ́ everyday okay ta ni kí n blame jíjẹ ó difficult láti provide food mi gbogbo tí mo tún ṣe ń try náà at the end of the day láti gba mọ́tò lọ́wọ́ bọ̀ àwọn stéèjì kan wà tí wọ́n bá lówó tó wò ní fìtì. so what should I do. ẹ̀gbọ́n mi ìgbára làbúrà. ìgbára làbúrà okay kí ló ń try to sọ what are you trying to say ìgbára làbúrà ṣé wọ́n sọ fún ẹ pé èmi ò bọ́ síta mi ò struggle ṣé mo wọ́n sùn tó ni kí ni nǹkan tí mò ń ṣe tó mọ̀ nípa ẹ̀ ṣe bí mi ni mo wọ mọ́tò wọ ní conductor try to okay kí ló jáde. I'm head of brother you know what you do. Of course aṣíwájú ló máa forí kọ gbogbo ẹ̀ tó máa ń gbé mọ́ bọ̀ òun ló máa forí rọ̀ tó máa ń gbádà bọ̀ òun ló máa forí rọ̀. Báyọ̀ ó ṣe ń sùn ní ó lọ bíṣẹ́. ṣiṣẹ́ rẹ̀ ni. ẹ ṣiṣẹ́ lé kí ló dé. ẹ mọ̀ pé àwọn bá yẹ parí iṣẹ́ lásìmọ́ mú wa ìgbà tá a lè kó làbúrò lásìmọ́ tó máa padà fún wálé bá ṣe ń bọ̀ content lọ develop fort so ó náà lè ti gbà mọ́tẹ́ onítàbà tí olówó dìlúfà pé ìṣòro ìmìlẹ̀ ká lè ṣiṣẹ́ lónìí. o ti gba mọ́tò ẹ ṣàlàyé fún mi. Màámi àlàyé ẹ mọ̀ pé àlàyé náà la ṣe fún jẹta tá a di ṣe bẹ́ẹ̀ mọ̀ pé lásìmọ́ mú wa ń jẹta lásìmọ́ mú wa lánàá onítàbà tí wàá rówó ti jẹta àti tànà sọ kà má wà mọ́ rárá. ṣàánú àwọn ọmọ mi màmá ṣílẹ̀kùn ayọ̀ fáwọn ọmọ mi bá mi bá wọn wáṣẹ́ gidi tó máa tó wọn jẹ o èmi agbámọ́tò ọ̀la agbámọ́tò yìí ìjọ ni wọ́n fẹ́ bọ́ ní eré ìwọ ọlọ́run ẹ̀yìn ìfẹ́ wà lọ́wọ́ oúnjẹ ṣe fún mi nítorí bí ebi bá kú òun ṣe oúnjẹ bá kú òun ṣe ìṣẹ́kù ìgbété.
ṣé o mọ bí tẹ́wọ̀n ẹ̀ wá. méjì pépà mọ́ wa níta náà lọ́dọ̀ bọ́dà gbà. mo ní bóyá kó wà lọ kẹjọ wá gbà bí bá ṣe kẹjọ wá jẹ àbí wá jẹ tiẹ̀ kú fún mi. tó ń jẹ́ bá ti délẹ̀ máa gbọ́n lórí fún mi. ṣé wàá Mami. Mami. Báyọ̀. Ma. Mo lọ bẹ́ẹ̀ sá aṣọ ẹ tí mo fọ̀ lánàá. Nígbà tí mo fọ̀ lánàá yẹn, gbogbo orí wáyà ló ti kún lórí ní sásì. Mami. Mo ìgbà tẹ́ sí òkà sọ ìlálẹ́ àná, mo ní tí bá ti jí láàárọ̀ ìmọ̀ fún nǹkan. Tí fọ̀ ọkọ mi. Bẹ́ẹ̀ fọ̀. Ṣé fẹ́ràn jù? Mami. Má làágùn jì mọ́. Kùn rí báyìí ní ìkọ̀kọ̀ mi. Ojú tó pọ́n sí láyé kì í ṣàkókò àpọ́nláde. Ojú kan kì í pọ́n sí láyé ń bí kó má là. Ó ti di dandan kẹ́yìn má wáyé wá wòran. Ó dè di dandan kẹ́ má ṣẹ̀rú ẹgbẹ́ yín. Ẹ máa gbé ohun rẹ̀ ṣe lójú ẹ̀mí mi. Ṣé ẹ rí ojú mi àti ọwọ́ mi tó ṣẹ́ ẹ̀gùn sí báyìí? Òun náà ni màá fi jẹ́ ẹ̀. Òun tó mọ́ kíní kan tó dá mi lójú mi pẹ́sẹ́ ẹ̀yin ọmọ mi. Ẹ jẹ́ ríre láyé. Ẹ lè máa gbé ohun rẹ̀ ṣe lójú ẹ̀mí mi. Òun ẹ̀yà alágùnbè ọ̀hún mi fẹ́ kó máa rí kọjá bí tí ò yẹ. I love her so very much. Èmi mọ̀ pé abiyamọ tó bá dìṣẹ́ jìyà lórí ọmọ ó máa jèrè agbára Ọlọ́run ẹ̀ jèrè. Báyọ̀, Báyọ̀, màámi, Báyọ̀, ó ti ṣẹlẹ̀ o. Bùràgbọ́láwọn ni Bùràgbọ́láwọn ti ṣubú sí. Bùràgbọ́láwọn ẹ̀gbọ́n mi. Wọ́n ti ṣubú sí street kejì bẹ́ẹ̀ wọ́n dẹ̀ pẹ̀jẹ̀ lẹ́nu ni o. Màámi, Ọmọ mi kẹ̀. màámi, Bùràgbọ́láwọn ni wọ́n ṣubú sí street yẹn ni wọ́n dẹ̀ pẹ̀jẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ni. Street wo? Street kejì. Street wo? Ọlọ́run tó. Ẹ bá pẹ́ ẹ bá ṣáájú ẹ̀ lẹ́ fún gbogbo. sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí ò ní ṣe jù báyìí lọ àmọ́ ẹni tó bá nílé yóò dùn ẹ kó náà lu tiẹ̀ pa kó mọ bó ṣe ń rí lára. bẹ́ẹ̀ ni mo lè lọ sùn ẹ̀kọ́ máa bójú jẹ́ ìwọ ní òkú máa pẹ̀lú sí ní ìgbìmọ̀ náà fún òfin òkú kí ló tó ń ṣe láàrin àbáyé ṣé mo fẹ́ kó mọ̀ kí ọlọ́run ní ìgbìmọ̀ ọ̀gbọ́n láwọn yìí. Bọ́dá bọ́yọ̀ ní sùúrù. níwọ̀n tó yẹ pé bó ṣe bọ́ síta mọ́ ń retí pé ò ní pẹ́ wọnú ilé o kò wá bọ́ síbi wá lie down Banji
Banji ṣebí wọ́n ni mò ń bá sọ̀rọ̀ tó ń fi mí ping. Banji. Baby. Like, are you serious? Baby. Baby, ṣé wọ́n ni mò ń bá sọ̀rọ̀? Ó fún mi latitude, kí ló ṣẹlẹ̀? Ọkọ mi ló ń bẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fi mí ping. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣé mo ṣe nǹkan tí ò dáa ni? Ṣé mo ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀ yóò tún wọn ìràn ṣé mo ṣe ń lè ń bá ìṣòro látẹ̀kùn tó kàn fún mi láti tí ò ní àwọn abá ìtẹ́lẹ̀ náà báyẹ̀ pé wíwọ́n ní nǹkan tí mo ṣe láìdá tí ò dẹ̀ láìdá ní ìwọ́n sọ fún mi má dẹ̀ tọrọ dáríjì wọ́n dẹ̀ àbúrò òde ni I don't like this attitude rẹ̀ kí ni mo ṣe kí ló ṣe. Bímpé Bímpé mo ń tẹ ìlú ẹ̀mẹ́ta ló pè ní kí ló ṣẹlẹ̀. Ṣé ó ti sú mi sórí etí mi ti kún nígboro sórí gbogbo nǹkan táwọn èèyàn sọ ó ti jẹ́ kí gbogbo ẹ̀ sú mi ọ̀rọ̀ kan dẹ̀ nǹkan mi lóminú tí mo rò pé láàrin lọ́kọ-láya kò yẹ kó máa ṣẹlẹ̀. ọ̀rọ̀ mi ó ń bí ẹnu ọkọ mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ ok bóyá mo ṣẹ̀ ẹ́ àlẹ́ sọ báyìí pé mo ṣẹ̀ ẹ́ ní bó sọ nǹkan tí mo ṣe fún mi àlẹ́ sì má tiẹ̀ mọ nǹkan tí mo ṣe má dẹ̀ tọrọ ìdáríjì mi láì bó ṣe ń fún mi latitude náà. Bímpé sọ fún mi tọkùnrin bá máa wí wọ́n á ní ìwọ ló ń raṣọ sọ́rùn mi tọmọdé bá máa wí wọ́n á ní ìwọ ló ń raṣọ sọ́rùn mi tọ́ parọ́ ni wọ́n parọ́ náà ó ń pariwo díà love láti jẹ́ ọjọ́ yìí ṣé wọ́n mọ̀ ọ̀rọ̀ tó ń gbé mi níkùn sí ẹ. Oh my God mo dẹ̀ ń sọ fún mi ó dẹ̀ tiẹ̀ ṣe ń beat about the bush kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan just go straight to the point níbi nǹkan tó máa ń ṣe inú tí mi kì í gbà kan láìkì náà lọ títí nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ wá ṣẹ̀ máa rí gbàrú ìwọ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ó ń dẹ́rù bà mí náà. ok tí màá sọ fún ẹ. Bímpé ọ̀rọ̀ tó wà nínú mi le inú mi ò dẹ̀ dùn sí. Baby, why are you talking in parables? Just tell me what happened. Ó dẹ́rù mí náà. Kò sáà ṣe bá ṣe jọ wà látọjọ́ ọjọ́ yìí ni. Kí ni nǹkan tó kọ́ lè ṣẹlẹ̀ lẹ́nu àmì ìjọ̀wọ́ sí ìjọ̀wọ́ bí tó dẹ̀ bẹ̀ sí máa fún mi láti tí òtò tó yìí. Nǹkan kíkọ́ tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ ìbò sọ fún mi. Tabaníkà wo nísìn ilé ta wà yìí orúkọ ta ló wà ńbẹ̀. Actually yeah orúkọ mi ló wà ńbẹ̀ bọ̀ èmi ò rí big deal ńbẹ̀. So kò ní mínísì ẹ̀ and òun pè mí lọ́kọ ẹ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ òtítọ́ wà láàrin mi àti ẹ̀. Baby but like lóòótọ́ náà mi ò really rí big deal ńbẹ̀ because. o ò lè rí big deal ńbẹ̀. Baby because ọ̀gọ́ táwọn èèyàn ń sọ inú dùn mọ́ ẹnu ń ta. No baby just hear me out the only reason tí mi ṣe lè rí big deal is cause me believe me nǹkan tí bá ní ọkọ mi ló ní nǹkan tó kọ mi bá ní èmi mo ní. Bímpé mo fẹ́ kó parí òwe nílẹ̀ Yorùbá wọ́n ní ọkọ oníkíni. ọkọ ló lówó orí aya ìwọ dẹ̀ ní olówó orí èmi Bímpé. Okay baby do you know what do you want me to do kí ló fẹ́ kí ṣe. alátiṣe ló máa ń mọ àtiṣe ara ẹ o ìwọ ló máa mọ nǹkan tó fẹ́ ṣe. Okay mo ti mọ nǹkan tí máa ṣe first thing ní àrọ̀là màá lọ bá lọ́ọ̀yà mi màá sọ fún ọ pé kó change orúkọ mi kúrò ní gbogbo properties mi pátápátá kó fi orúkọ ẹ̀ sí because you're my husband mo dey believe pé nǹkan tí bá ní ìwọ ló ní nǹkan tí wọn náà bá dẹ̀ ní èmi mo ní so does that settle it. Are you serious? Of course ṣé nǹkan tó ń ṣe ẹni tó kọ̀ lè pè mí kọ́kọ́ sọ fún mi dọ̀ abẹ́ sì máa fún mi láti tó ṣé o mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ ni ṣé o mọ̀ bí ìfẹ́ ṣe tó lókun àyà mi ni ẹ̀ ṣó fẹ́ pa mí ni. Bímpé ìfẹ́ ò lè kó lọ́kàn mi. Òun náà sọ fún mi tí n bá ó yẹ kí n sọ fún ẹ láti jọ yìí ó yẹ kí wọ́n lọ mọ́ ọ. mi ò rí mi ní ìsì sórí Yorùbá ní ọkọ lórí aya kò dáa gbogbo nǹkan láti káwọ́ ẹ̀ wá kò dáa Bímpé. màá ṣàtúnṣe tó wá dáa.
Mami. Mami, ẹ jẹun ni. Oúnjẹ òwúrọ̀ lẹ́nu mi. Mami, mo ti ń sọ fún yín láì mọ ìgbà ẹ má fi òrònú ṣe ra yín léṣe. Ṣé lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn? Mo fẹ́ kí ẹ mọ̀ pé ó ní bó ní kálukú ṣe yan tiẹ̀ o. Lẹ́gbọ́n mi ṣe kọ́ tiwọn nìyẹn. Lóòótọ́ ìbànújẹ́ ńlá ni kí májèṣin dojú òwúrọ̀ ọ̀run lákejì. Àmọ́ àdúrà táwọn àgbà ní pé kọ́lọ̀ máa kàrà tẹ̀yìn fún mi. Mami, ó yẹ kí ẹ ti jẹun kẹ́lẹ̀ lórí mi. Mami, mọ́kàn kúrò ń bẹ̀. Mo ti sọ fún yín pé ìrònú òkè mú yàn ìgbádùn yẹn máa ń gbẹ ni. So ẹjọ́ ti rò lọ yín lẹ́bi múnú mi dùn. As a matter of fact, tí ìrìn tèmi bá dùn ìrìn tèmi náà dùn. Sọ ti gbọ́, àdúrà ní kẹ́sà máa gbà fún mi, kọ́nà jẹ́ kí mi dúró kí n gbà. Gbogbo nǹkan tẹ́gbọ́n mi lè dúró ṣe kí n ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo jáde láti àwọn nǹkan tí mo rí rà ilé wọn ni ó dà fún àgbàlagbà. Ó máa ń jẹ́ kí ojúbó lè ìjọba wọn lè kí ọ̀rọ̀ àwọn ilé ìwọ̀n ẹ̀kẹ́bà ní wá àbọ̀ wá so that ilé tètè já sí kẹrẹ náà. Ìyàwó ohun tẹ́ ṣe bí ẹni ìgbà rẹ̀ ti báyìí máa wá. Ẹ jẹ́ kí n máa bọ̀ wá káàdì ìjọba pàpọ̀ má lè tẹ̀lé láàyè. Ṣé kí n máa bọ̀ wá? Nítorí ọmọ mi Báyọ̀ òun ni mo ṣe lọ ṣe ohun tí mo ṣe yìí o. Àní ọmọ mi Báyọ̀ àléèbá àfàtó àṣírí ìṣẹ́ ohun òfò ikú òjijì. Nítorí ọmọ mi Báyọ̀ nítorí Báyọ̀ àléèbá àní ikú òjijì àfàtó àléèbá ẹ̀mí kúkúrú Báyọ̀ sí. Àní nítorí Báyọ̀ torí Báyọ̀. Daddy, èmi ti ṣe tán. Bí ọba ilẹ̀ wà. So okay. Yes, I'm fine. Ibo ló wá dà báyìí? Mo lọ sí
ọ̀dọ̀ rẹ̀ mi máa ti fẹ́ jáde. Anyway, ibo lẹ́yìn ló ń ti yín sí. Actually, the bank ṣe díẹ̀ sí ó jẹ́ kí n lọ sí bank cause mo fẹ́ ṣàwọn lórí account mi. So, mo fẹ́ dé bank tí màá ti ṣe tó ń sìn. Okay. But what you want to buy there? Buy Okay, daddy. All right. Love you. Take care. Take care. Okay, sir. Yeah. Tálákà tó bá ní òun ò ní bá olówó ṣe irú ẹni bẹ́ẹ̀ á tó ṣe. Àmọ́ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Èmi Àbáyọ̀mí ọmọ Olúgbìlé. Mi ní jẹ́ kọ́lọ̀ dá mi lẹ́bi. Máa lọ ṣògùn owó ni. Ẹni tó fẹ́ pa ẹ́ tó bá padà pa ẹ́ lẹ́yìn tó ti di kó fẹ́ pa ẹ́. Ọlọ́run á dá ẹ lẹ́bi. Daddy, ẹ wò ìgbà tí máa jáde nísìnyí ni mo bá Báyọ̀ tó ń dá sọ̀rọ̀. Daddy, Báyọ̀ ti ya wèrè, ó ti mad. Báyọ̀ ní kàkà kílẹ̀ kú ilé aya ṣá ni. Nígbà tóun bá ní owó sẹ̀ gbogbo ọ̀nà ni òun máa ṣògùn owó. Ó lóun máa ṣògùn owó ni o Daddy. Ó fẹ́ ṣògùn owó. Daddy, àwọn obìnrin méjì. Daddy. Báyọ̀ tí mo kọ́ tó ń jẹ́ oògùn owó. Ó ní liver láti sọ pé ó fẹ́ ṣe oògùn owó. Ó ń sọ ni. Ok, àánú kọ́ máa lọ bá mi gbé Báyọ̀ bọ̀. Ẹ̀wọ̀ ìyá mi ti ń já báyìí. Ẹ̀sìn kankan. Ìyá mi ń já o dáadáa, ìyá mi ń já o. Láì wọ ẹ̀gìrì àìfàwọ̀ ẹ̀ṣẹ̀gbẹ̀fẹ̀ mi ṣì wà lórí ilẹ̀ ó mọ̀ mí. You know me by the right, eh? Take care of yourself, okay? Ìṣá kò máa dìde wèrè káàkiri inú ilé. Definitely pé ń bẹ lóko ló ń bẹ nìyẹn. Ló ń gé fún ara ẹ̀gbọ́n ewu ni. Báyọ̀! Báyọ̀! Má. Báyọ̀, báwo ni? Ṣé wà okay? Báyọ̀, mo jẹ́ dákun tó jẹ́ wípé mo nice gan at the same time mo bad. And I have only 2 daughters. I don't joke with my children. Mo dẹ̀ mọ̀ nǹkan tí mo ṣe gan. You see? Gbogbo àwọn ará tó dá gbogbo ẹni mo ti bọ̀. Báyọ̀, now look at my face. Wojú mi dáadáa. Look into straight my eye. If you dare try it. Tó bá gbìyànjú láti ṣe. Tí o bá gbìyànjú láti ṣe nǹkan tó wà nínú ẹ̀yìn. O ní find it easy. Ẹ sà, ẹjọ sà, ṣé àwọn ti sọ pé mo ṣe àwọn. You must be mad. Àǹtí ẹ̀wọ̀ ló sọ pé ó ṣẹ̀wọ̀n. Kò sẹ́ni tó sọ fún mi pé ó ṣẹ̀wọ̀n. Ìwọ fúnra ẹ̀ ló fẹ́ ṣe ẹlẹ́dàá ẹ̀. Báyọ̀ ìwọ ń gbèrò wípé o fẹ́ ṣe oògùn owó nínú ilé tèmi. Ò ń gbèrò wípé o fẹ́ ṣe oògùn owó nínú ilé mi. Tí ojú bá pọ̀ fèrè. Mo ní tí ojú bá pọ̀ fèrè wà dára tí ó dáa. Wà wá ṣọ́ mi wà kó àwọn ọmọ mi wà lọ fún ṣe oògùn owó. Ọlọ́run ju ẹ lọ. Ìyẹn ni pé tójú bá ka ẹ mọ́ gan tójú bá ka ẹ mọ́ wàá gbé mi bí mo ṣe tó yìí. Wà wá gbé igbá lé mi lórí. Ọlọ́run ọlọ́jọ́ ènìyàn ò ní gbà fún ẹ. Listen, let me tell you something. Bí mo ṣe jókòó tí inú ẹ bá bí mi, tí n bá mú ọrùn ẹ tó wé tí n bá yí báyìí, máa pa ẹ fún ara mi ni. Tí n bá mú orí ẹ tí bá náà stand up. Stand up kan dàgbà sókè dàgbà sí. Àwọn àmì yẹn ni máa pèsè ẹ. Ṣé o gbé mo ti ṣáà rí? Nígbà tí mo tún lọ Jamaica mo tún lọ gbàjẹ́ náà màmí ṣùgbọ́n wọ́n mú ẹ pa fún mi. Call me my friend if you move. Tí bá rí ẹ pa, tí mo bá mú ẹ. Máa pè wọ́n sí wa, máa kọ́ dọ́bùlù ọ̀bẹ náà, wọ́n fà wọ́n ṣe olórí burúkú. Call me man. Oh my God, wàá àjọ máa bá wa sí pàdé. Ẹ̀ka ẹ̀rí ni ìbéèrè yẹn. Ojú mi bí. Ṣòro èmi tí mo wá àti mountain of fire mi àti rèdè mi
mo wá gbé jàkà ẹ mọ́lẹ̀. Ìjà tí mo wá gbé fún ẹ lẹ́nu Ọlọ́run season film yóò ní ìwòtún. O sure. Ó ti wọ scandal. O ẹ kì í sọ nǹkan fún ẹ. Ṣé mo kàn tó ń jẹ́ Spartacus? Okay. Ṣé mo kó gùn gan? Ẹ sọ nǹkan fún ẹ. Àṣírí ẹni o, mo kàn fẹ́ gé fún ẹ ni. Ṣé mo kàn tó ń jẹ́ kábíàká? Yé mo kọ. Jollof rice. Ṣé mo pé tẹ bá fẹ́ sè é? Ẹ fi ata sí. Bẹ́ẹ̀ni. Ẹ fi ipò sí. Bẹ́ẹ̀ni. Ẹ fi magí sí. Ẹja wà ń bẹ̀. Mo ti lọ sọ́dọ̀ Olúṣesí Abáṣẹ́mbà. Ó ti fún mi kábíàká bàbá jẹ̀dí. Màá rún ẹ jìkìjìkìjìkìjìkì. Jimmy, I'm serious. Sorry, gbogbo nǹkan tí mo ń rí ìgò orí mi ti ń dàrú ara mi ń gbọ̀n kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tèmi. Ó dàrú. Ní sùúrù. Dàrú. A ní mo wà lé fún ẹ lé. Wọ́n náà gbà. O ní ìdíkàrẹ́ máa gbọ́. Kábíàká ni mo ti mọ́lẹ̀ dé. Jẹ̀dí Olúṣesí. Wà á gbà. Sùúrù. Wà á ṣe kí ni. Dáhùn ti ń pẹ́ jù. Tètè. Olha o pai. Nínú ilé mi láì ṣe báàgì mi bàtà mi irú àlejò wo ló lè wá sínú ilé tó máa fi báàgì àti bàtà lẹ̀ ó tún wá jí obìnrin. Banji sweetheart. Yé olórí burúkú wà lẹ́yìn ọkùnrin ìwọ. Well, I can't believe it. I just can't believe this. Banji. Kí ni mo ṣe tójú òrìrí? Kí ni mo ṣe tójú? Ó lè bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi. Kí ló dé? Tó bá jẹ́ ọ̀rọ̀ náà mi kọ́. Kí ló dé? Kí ni mo ṣe fún ẹ? You have the guts. Banji, you have the effrontery. Láti gbé kí ni burúkú ìwásùn lé mi. Aṣẹ́wó onígbẹ̀fẹ́. On your tongue. Don't tell me to hold my tongue. You stupid idiot. You is ignorant. Is to bring this prostitute into my home. I should truly shut up. Shut up. Shut up. Shut up. Kí ni problem ẹ? Ignorant. Kí ni problem ẹ? Mo bí ẹni. Kí ni problem ẹ? Jẹ́ kí n sọ wọn fún ẹ. A ti tò yebo ló ṣàlọ́wọ́. Ó kù bá bá ńlá bá ba ẹni tó máa bọ̀. Tí wàá ṣe bá wa gé ìdààmú ni. Ìwọ máa jọ mo mọ̀ kó tó ṣe ẹ̀. Kí ló ṣe ẹ́? So ó fún pé ọ̀tẹ̀ ni mí àbí ó fún pé mọ̀mọ́ ni mí ó rò wípé mo ti wí gbogbo properties mi fún àbí pé mo ti kọ gbogbo properties mi mo ti kọ orúkọ ìṣúná. You are so wrong. You are so very wrong because I am not a fool. Read my lips. I am not a fool. Mi ò ṣọdẹ. Ṣé o pé mi ò mọ̀ èèyàn tó jẹ́ ni? I have done my investigation. I have done my findings. I know the kind of person you are and I don't do such thing. My brothers are still in my name. You is idiot. Ìwọ. Rẹ́ra ṣíwájú gbogbo ìṣẹ́ pàtàkì tó kéré tó wúwo bí mo ṣe sọ yìí go inside that room pack your things and get the hell out of my house. Ṣé wọ́n tán? Get out. Ṣé ó ti tán òun ni? Ṣé ó ti tán? Get out. Ṣé ó ti tán? Get out of my house. Èmi náà kú òní ẹ̀. And take this thing. Get out of my house. Baby. Get out of my house. Baby. You idiot. Olórí dọ̀tí onínàbí. Stupid asshole. What did I do for you? What did I do to you? What was I saying? What is the only way you can pay me more? I'm not believing me that I'm not that way. Wèrè wẹ́sì ní géètì rán bákàtà tó ń ṣe lẹ́kùwé ó dà ọ̀gá gbọ́. bí ìlú mẹ́ta rọ̀
níbẹ̀ tàbí lọ jẹ́ kó rí méjì. fẹ́ràn ọmọ yẹn jù. ọ̀gá ò tí ì gbé. kí n máa bọ̀rọ̀ kí n máa jalè ọ̀gá bèrè rẹ̀ kí n máa pọ̀ rẹ̀. kò yẹ jẹ́ lọ wá kinní kan mú sínú ilé ó dà pé rẹ̀ dùn àkànjú wa jẹ́ lọ mú rẹ̀ dùn àyẹ̀ sórí ẹ̀. àpọ̀fẹ́pọ̀ rẹ̀ bí ewé. ọ̀rẹ́ mi àtàtà mo ti ọ̀gá mọ̀ pé àwọn ọ̀rẹ́ sì kàn wọlé ó mọ̀ pọ̀ lọ́wọ́ wá ń yà mí lẹ́nu bóyá àwọn oníbàárà wa àwọn oníjẹ̀wé àwọn àtẹ́nù wa bóyá wọ́n tún wá ń jọ fúlẹ̀ àti ìwà àwọn tọ́jú fi ṣe. ó yẹ kó ti yé tọ́ka bá jẹ kó àwọn kìnìún wọlé bẹ́ẹ̀ bí àjọ tọ́sí ọ̀fà ẹ̀ kọ́ máa pè fáwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀. ó yẹ kó tiẹ̀ wá dáwà náà fún wa ń bẹ̀. báwo ni information tẹ̀ sàn lọ fún àwọn rest of the people wọ́n ká lọ bí ṣe weekend. ìyẹn náà ṣá ọ like seriously. bye bye bi. weekend yà á dùn yàtọ̀. àfìgbà ìjọ ìjẹrè mi ṣá. ìjọ máa pín mẹ́ta máa wá pín yàrá kan ìjọ ìmàgbà kan máa tọ́jú kan sí. aláìní kò nara samaria. èmi o. òun ló ti kú òun ló lọ́wọ́ ẹ̀ èmi ò ní fọ́lọ́ ọ̀rọ̀ lẹ̀ kí n bọ́lọ́gun lọ àǹkọ́ sí pàdé ẹ̀gbà ọ̀nà ọjọ́ náà bàbá ìdájọ́ òun ló ti kú òun ló lọ́wọ́ ẹ̀ kí ò ní fọ́lọ́ ọ̀rọ̀ lẹ̀ kí n bọ́lọ́gun lọ ọmọ wọ́n lè kí mo ní mo fẹ́ mọ̀ lọ lẹ́yìn wọ́n ní gúnyán lẹ́bẹ́ kí rọ́ọ̀kà kọ́ mi níjọ́ mo gúnyán lẹ́bẹ́ mo rọ́ọ̀kà kọ́ mi níjọ́ kàkà kẹ́ ìfowó mọ́ mi pẹlẹbẹgi bàbá yín gbẹlẹbi lọ́wọ́ ìgbọdẹlẹ kejì ẹwẹwẹ mo fẹ́ mo lẹ́yìn wọ́n ní gúnyán lẹ́bẹ́ kí rọ́ọ̀kà kọ́ mi níjọ́ mo gúnyán lẹ́bẹ́ tán mo rọ́ọ̀kà kọ́ mi níjọ́ kàkà kẹ́ ìfowó mọ́ mi pẹlẹbẹgi bàbá yín gbẹlẹbi lọ́wọ́ ìgbọdẹlẹ kẹtẹ ẹwẹwẹ mo tún fẹ́ mo rọ nílé yín wọ́n ní gúnyán lẹ́bẹ́ kí rọ́ọ̀kà kọ́ mi níjọ́ mo gúnyán lẹ́bẹ́ tán mo rọ́ọ̀kà kọ́ mi níjọ́ kàkà kẹ́ ìfowó mọ́ mi pẹlẹbẹgi ní bàbá yín gbẹlẹbi lọ́wọ́ àṣẹ wọ́n Wow. Mi gbọ́dọ̀ sọ bí inú mi ṣe. As a matter of fact, tí ogunlọ́gọ́rùn-ún èèyàn bá gun ẹṣin nínú mi wọn ní kọ ẹsẹ̀ inú mi dùn ṣẹ́rí inú wa tó ń dùn lónìí kò ní dìbàjẹ́ àmín a ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọ̀nà tó ṣẹ́rí tí mi ò bá ṣìkà èní ló pé ọdún kan tí gbogbo wa ti wà nílé láti bá tá ti wà nílé yìí aburú ṣẹlẹ̀ sí wa wọn ò dé ẹnì kọ́kọ́ òkú sínú bí lágbára ọlọ́run wọn ò ní rú òkú èèyàn kọ̀ọ̀kan kúrò èèyàn lásọ èèyàn ẹ̀yìn aṣọ mi náà rí tí n bá ti wọ ẹ̀yìn wò tí n bá ti ń rí inú mi máa ń dùn ara mi máa ń gbá yẹ́giyẹ́gi àmọ́ nínú ilé àbáyọ̀mí tí gbogbo wa wà yìí mo ti sọ fún yín pé kò sí jà àdẹ̀rí jà mo sọ fún yín pé ká má pariwo tí ò ní àìmọye àwọn tó ti sọ̀rọ̀ wa tán ti gbé wa tán ní ó tẹ́ ni ajé ẹ̀ dúdú ẹnu rẹ̀ gbogbo wá wà yìí. ní kíkún mo ní ẹ̀bùn kan
fún gbogbo wa ní kọ̀ọ̀kan. Ìfẹ́ Olúwa máa tẹ̀lé mi wọlé sí. A ṣe ní ẹyọ kọ̀ọ̀kan fún oníkálukú. Ọlọ́run wa. Mama, bí orí ìrònú yìí náà lè ṣe wà. Mama, ẹ má má fi ìrònú ṣe ra yín léṣe. Ẹ má má fi ìrònú ṣe ra yín léṣe. Ẹ wo ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Bí ẹ bá ronú láti èní di ọ̀la, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Àdúrà mi sí Ọlọ́run ọba ni wípé kí Báyọ̀ wọlé wá bá wa ní ayọ̀ àti àlàáfíà tí ò ní sí nǹkan kan tó máa ṣe. Ẹ má ronú mọ́. Ṣé mo dúpẹ́ ọmọ mi tó o bá kojú dùbúlẹ̀ tó o wo ṣàkún ọ̀rọ̀ mi wà á mọ̀ pé tèmi tó ronú lọ àbí níjọ́ wo náà tẹ́gbọ́n ìfòsùnlẹ̀ tó jọ́ lọ́hùn mi pé ẹ má sọ̀kún mọ́ ẹ má ronú mọ́ ẹ má ṣe òun náà ní gbogbo wọn wù fún mi tí mo lè ní mo gbọ́. Báyọ̀ yìí kan náà ló ń fi mí lọ́kàn balẹ̀ tó ṣe máa ń ní ẹ má ronú ẹ má sunkún gbogbo tẹ́gbọ́n wò lè dúró ṣe òun á dúró ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi ni mò ń gbọ́lódú tínú mi ń dùn. Báyọ̀ náà ló má dohun àwátì wọn náà mọ ẹni kú ó sàn jọ mọ ẹni nù lọ orin wo là kọ síbẹ̀ dùn àfihàn ìyàwó àwò ẹ kí ni mo fẹ́ ṣe. Mama, ọ̀rọ̀ yín kúkú yé mi àmọ́ síbẹ̀síbẹ̀ tẹ́ bá ní kẹ́ ronú látẹ̀mí dọ́là ẹ kàn má fi ronú ṣe ra yín léṣe ni àdúrà ló yẹ ká máa gbà mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á ṣíjú á wò wá láàánú láìpẹ́ láì jìnnà. Mama, ṣe rí pé bí ṣe múra yẹn sí ẹ rí pé mò ń jáde ni. Gbọ́ information kan ni pé Báyọ̀ wà bí kan bẹ́ẹ̀ torí ẹ̀ lèmi náà ṣe rán mi wá ẹ̀wù mi náà ṣe fẹ́ trace advice kan fún mi. Jájọ lọ. Àpamọ́ ẹ̀wù ẹ má dààmú ra yín. Mama, ẹ nílé tẹ̀lé mi lọ mo kàn sọ ilé ìfún yín ni kí n fi lè fi yín lọ́kàn balẹ̀. Ẹ̀yin má wọrí ṣé ibi bá ṣe ń kúrò bí báyìí máa trace advice yẹn lọ máa dẹ̀ make sure pé Báyọ̀ wọnú ilé yìí wá láyọ̀ àti àlàáfíà tí kò ní sí ọkọ̀ tó máa ṣe. Máa dúpẹ́ o tí ó bá ṣe oore yìí fún mi tó o ṣe mí lóore ẹyọ kan yìí ọ̀run àmọ́kù kò ṣe ìwọ̀n lórí nítorí pé kí ni èmi tí ro gbogbo ayé tèmi kí o mo ti sọ wípé ikú yá gẹ̀ẹ́sì lọ ẹ kí mo dùn lóye. A máa rí lágbára Ọlọ́run ẹ má wàá torí ẹ̀kẹ́ sọ pé ìjẹun tèmi bá dìde sí ibẹ̀ ni mò ń lọ so máa wá fún yín ní làbárẹ̀ tí máa dé ṣẹ́gbọ́n máa kó dà kẹ́sì máa fún ṣe dáa. Come on, you're always fun. My brother, Akila Maji. How you doing now? I'm still good, but let's go straight into the business. Oh, okay. Anything over. Shay, those trucks, they get back to you. I'll get back, say again. Because I was able to give them 65 trucks and that's what I can afford. I'm a cordial away from the all so really love the business. I love the business strategy as well. Ọjà ń bọ̀ báyìí àwọn àwọn òfin bẹ́ẹ̀. Pàdé ìlú wa owó lẹ́yìn owó ìlú owó yìí náà. Lẹ́yìn owó tàbá rówó tán. Ọ̀dọ̀ owó náà. Anyway, that reminds me. Jọ́kí mi ṣe látà bíyà. Also, I ran into this all this Ministry of Infrastructure and all that. So my innovation project. Actually, I've call modern schools somewhere around the way, and that the division from last. We all just contractors all mess for work. So if we share a she, one I can give us a client, my partner. Let me hear from you first. Do you understand? Okay. Should we strike? If we can do it, but I'm a role in the business. How funny! It's like it's like 350 million naira and. One of my phone be 60% upfront, which is like 280, and we're going to building here. But
40% upward, which is we reduce like 280. Oh, thank you. Like 280 million. Do you understand? To start. And we'll do my qualification 250. So God, just like oh my God. That's over. See, in maturity, I'll call the man and go to Abuja. Then sign some documents. Send a second sign. So we will watch meeting. Oh, I will go kill Ogoshi. What's Abuja now? You go man, no Abuja tie. Jẹ́ kí mi máa strike Leko. Then you will call. But you read, there are two things in life you think we don't understand. So about understand it, we might make it. Beginning, Daddy. Thank you. One, we understand the Olorun wa. Yeah, Mama Olorun wa. Elekeji, we understand the èèyàn náà tún wà. Ẹ mú mọ̀ páyé wà. Gbogbo ẹ̀ náà mọ̀ kọ́ wà. Exactly, nǹkan tí mo make gbogbo nìyẹn. Daniel, ẹ̀yin wo nìyẹn? Àwọn olójà wà ní. Ẹ wá síbí. Ẹ ká sọ. Ọlọ́run ló jẹ́ mi ni. Ẹ ká sọ. Lábẹ́bẹ́. Jẹ́ kàn wọlé. Ẹ káàsán. Sorry, fẹ́lẹ̀ bèrè. Ẹ káàsán. Ẹ gbọ́ ẹ káàsán ẹ ti pẹ́ káàsán lẹ́ẹ̀mẹ́fà mi báyìí kí ló ní talẹ̀ wá wá. Ẹ má bínú. Báyọ̀ ni mo bínú. Gosh. Now, next time, you won't just say Bayo. O máa ní pé His Excellency Bayo. Ẹ wo ọ̀rọ̀ mi ò tí yé kì í ṣe His Excellency mo wá bínú. As in Báyọ̀ ni mo bèrè ẹ wọlé kẹ́ bá mi pè jáde. Shut up. I got a book appointment kí ẹ tó rí ọ̀gá. And he didn't even tell us he's having a guest today. And besides, ẹ bá fẹ́ tọrọ owó ẹ máa wá ní ọjọ́ Thursday àbí Friday. Because any Tuesday lẹ́ni you can't get anything today, you'll be very busy. So ẹ lè padà wá kẹ́. Táwo bá kí fáwọn bá. No. Kò sáwọ́ kankan tó ń kí ìfàwọ́ kankan. Ìrìn ní sẹ́ni sọ ni lọ́jọ́ tó bá ṣe rí ìrìyàn bàbá tó mọ̀ pé olóṣòlì fẹ́ wá jẹ́ṣẹ́ ọ̀gá ni. Ọ̀gá ọ̀dẹ̀ kí n lọ sí Allen. O mọ̀rú wọn ni wọ́n pọ̀ gan ní Pecas níbi junction Allen yẹn. Wọ́n lè ṣá kí ló ń sọ lẹ́nu tó dùn lẹ́nu èyí kí ló ń sọ. Tó bó kankan. Ta ni ẹ? Èmi ni. Ẹ̀yà yín wo ni? Sílẹ̀kùn. Ta ni? Alẹ́ mi. Ọlọ́run ní jẹ́mi ni ta ni? Sílẹ̀kùn. O da voice mi mọ̀ ní sílẹ̀kùn. Kí ni ohun ẹjọ́ máa rúgbò? Àbíkẹ́ gbárùgbò ni. Báńtò ọ̀rọ̀ tí mò ń sọ, o mọ̀rú wọn lálẹ́ ni. Tó bá ti dé ọwọ́ bíi 5:30 níbi ìdájí tí wọ́n ti fẹ́ pèrún yẹn, àwọn olóṣè yẹn, o lè fi 200 naira, o lè fi fọ́ wọn. Àìmọye, mo máa ń fọ́ mẹ́fà kílẹ̀ tó mọ́ 1,200 naira. Kí ló ń ṣẹlẹ̀ níbí? Wọ́n fẹ́ wá tọrọ owó ni. Wọ́n á jẹ́ kó yẹ wípé jọ Thursday or Friday nìkan ni ọ̀gá máa ń dáṣà àwọn èèyàn ní owó. Ẹyin náà kì í ṣe kó bí àtọ̀rọ̀ owó. Ó ní òun wọ́ ọ̀gá wa. Ó lè sọ pé òun wọ́ ọ̀gá wa yẹn. Òun wà tó gáwó lè yọ ní appointment. Ẹgbọ́n àǹtí wọ́n lè fẹ́ràn ọ̀gá wa. Ẹ máa ṣe àǹtí mi ò wo ọ̀gá kọ́ ni mo wá wà. Báyọ̀ ni mo ní kó wọlé kó pè fún mi. Ọ̀gá mi ní lárúkọ wọn lórí bẹ́ẹ̀. Okay o. Sí, jẹ́ kí n sọ a little profile nípa ọ̀gá fún ẹ. Tó ti rí àwọn ọmọ history ọ̀gá. Màmá ọ̀gá wà ní Michigan ní United States of America. Kò kí n ṣe irú èèyàn bíi tìjẹ́ ló máa mọ̀ ọ̀gá ló máa mọ̀ àwọn parents. Kò possible. Come on, parọ́ mi. Ṣé mo nǹkan tí ọ̀rọ̀ yín méjèèjì ò ṣe jọ mi lójú? Mo rí ìdúró ẹ̀yin méjèèjì, mo rí pé ẹ̀yin méjèèjì ẹ gọ̀ọ̀gàn ẹ̀dẹ̀ pọ́n. Ẹni ọ̀sán. Tó bá lè jagun lọ́wọ́ ajú láwùjá, jẹ́ kí n máa jà. Tàbí lè kó wá ṣá Ó ní obìnrin kan tàṣà tó lóun fẹ́ rí yín, arúgbó ẹ̀dẹ̀ pọ̀ jù, tó máa bẹ́tà kí wọ́n yọjú sísá. Lady. Kí ló lóun fẹ́? I can't tell. You can't say. Ní rí ọkàn náà. Yàrá ṣe. Yàrá ṣe. Ṣé kò máa bí jókòó sí ẹni ẹ̀? Just wait for me. It's on the back. Uniform tó wọ̀ sí yín lọ́rùn tẹ́dà bí iron gbé weight ṣé òun ni ó ń freak yín ni àbẹ́wò kí n wojú ṣá ṣé tó pé mi ò sọ̀rọ̀ látàárọ̀ lẹ́sọ̀rọ̀ lẹ́rẹ́ ni hẹ́yìn mo má dín gan o mo ya wèrè gan bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ó tiẹ̀ dá Báyọ̀ ṣé o mọ̀ pé ọmọ òṣì ni wọ́n yìí àbí ìpa abẹ́ burúkú ni ẹ́ ó
ó ń ṣe ọmọ gidi ọmọ tó fi yan ọ̀gàn láwùjọ you are just a bastard. ṣé ti wá gbàgbé ni pé ọmọ tó bá sọ lẹ́nu ìṣe ló sàpò yàkọ́ tí ó bá ṣe pé ọmọ àbí ìpàbẹ́ nìwọ yìí ìyá tó jìyà lé orí ẹ tó jẹ́ pé ó da ẹ̀jẹ̀ sí ẹ lórí tó gbé ẹ nínú báyìí fún oṣù mẹ́sàn-án ìwọ wá mú ìyá yẹn wá jù sílẹ̀ òun jẹ́ kó máa ronú kó máa jẹun ọjọ́ méje ó ṣọmọ rẹ ṣé bí ṣe wọ ẹ sí i kó wọnú lé lọ àjẹ tó ń wọ àjẹ tó fi ẹnu ẹ̀rẹ̀ kó tẹ̀lé mi sí kó tẹ̀lé mi lábẹ́ ọ̀dọ́ díẹ̀ lé. ẹranko irú ẹ̀ sì kù ó wà ní ghetto lákàyè ò pé títí tó fi wọnú estate ó tún wáyé báyìí ó tún pariwo wá gbọ́ ògùn mẹ́ nílé ayé ẹ̀ tí wàá fi kú ẹni tó o bá ti rí ti pẹ́ tó o wá mọ bí wàá ṣe bá a sọ̀rọ̀ ṣé ó dìgbà tí má tó lẹ owó mọ́ra kó tó mọ̀ pé owó rùn lára Àbáyọ̀mí owó ni ò jẹ́ ni mi wàá fẹ́ rí ẹ mọ́ ṣó ti gbọ́ ó yá. mo ń fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olóṣó bí a lè sọ yìí tó máa gbà bí a kábàlẹ̀ lọ fún ẹ níbi o ṣe bọ́lá bala o ṣe bọ́lá bọ́lá ló kẹ́ wọ́n ṣe pé fún ẹ. ọ̀pọ̀ dàjú ọ̀pọ̀ dàjú ọ̀pọ̀ dàjú. ìbọn ọ̀gá wọlé náà sí bí lọ bá mi láti get out. irú lòun ò tẹ́rí àfìgbà tóun dókè mẹ̀sì tán pòun léegbọn. màmá ẹgbẹ́ burúkú lélẹ̀. yé wọn ò rí Báyọ̀. màmá mo rí Báyọ̀ báyìí pẹ̀lú ojú mi méjèèjì. àmọ́ màmá Báyọ̀ wọ́ mi lẹ̀ Báyọ̀ wọ́ mi turuturu báyà mi bọ́ mọ́lẹ̀. màmá kí Báyọ̀ máa sọ fún èmi wípé bàbá tèmi tó ti kú láti kékeré pé wọn ò kọ́ èmi tó bá jẹ́ pé wọ́n kọ́ èmi ni èmi ò bá máa respect òun. màmá ìjọ ẹ sọ fún mi ọmọ ọdún mélòó ni Báyọ̀ tí Báyọ̀ fi jù ní lọ. ojú mi ríre lèrè lẹ́ni o àmọ́ ọlá yín ló jẹ màmá ọlá yín ló jẹ o nítorí àwọn olóṣù olórí burúkú. màmí má kúnlẹ̀ tí ò bá ń ṣe ọlá yín tó jẹ ní màmá àwọn olóṣù olórí burúkú ọmọ òṣì tó kó sẹ́yìn àwọn tó jẹ́ pé riffraffs ni gbogbo wọn tó kó sẹ́yìn yẹn tí ò bá ń ṣọlá yín ni máa clear gbogbo wọn gbà fọwọ́ ni. ó tó bẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ ẹsẹ̀ ni mo máa lò fún wọn inú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn ó jọ láyé o. Báyọ̀ ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó ti ń kọ́ wọn ráàsì kiri kó wàá mọ nǹkan. mo fẹ́ kẹ́ fi ọkàn ara yín balẹ̀ ẹ fọkàn ara yín balẹ̀ o lálàáfíà báyìí ní Báyọ̀ wà kò sí kankan tó ṣe. ó ṣe ìyá mi ó ṣe ó wà mọ nǹkan tó máa ṣe fún mi ó ṣe kó orí tó máa ṣe fún mi kò sí ọpẹ́ fún aláṣẹkù àfẹ̀yìn tó ṣe tó pé tó jẹ́ rí nǹkan tí mo fẹ́ gbọ́ sétí mi látẹnu ẹ̀ mo ti bọ̀ olófojú méjèèjì rí Báyọ̀ ìyẹn tọpẹ náà ó wá ju ibi tó ẹ. èmi ò gbé wà nínú rẹ lọ àmọ́ máa fún yín ní àdírẹ́sì tẹ tẹ bá ti mọ̀ wípé ẹ̀rì lọ́bẹ̀ rẹ̀ lọ́wọ́ wálé délé àmọ́ tẹ bá fẹ́ lọ́bẹ̀ ẹ wà very careful tó ń lo ibùkún ọmọ ló wà lẹ́yìn ẹ̀ àwọn ọmọ máa ṣàǹfààní ọmọ òṣì tó ti commit tó ti disown pátápátá. òwe ìyá mi ó máa kàn owó ìyá yìí èmi kan sọ lórí ibi tí wọ́n lọ ṣé bẹ́ẹ̀ kan mo rí mọ́ ló jáde ní èmi fún mi gbélé bọ́ torí àkọ́kọ́ tó fi mí wé in fact ó fi mí wé ṣenge ó tì mí ó fẹ́ sún mi kò gírí àmọ́ mo tún wọ ọlá yín mọ́ lára ni ó bú mi ó bú bàbá mi oh God. tí ìdẹkùnrin wàá gbà yìí. Kásán ẹ pẹ̀lẹ́. Báyọ̀ ni mo bí. Ẹ̀mí ni ọ̀dà.
ẹ̀yin ṣe ní appointment pẹ̀lú ọ̀gá tẹ́lẹ̀. èmi nìyẹn èmi ló bí lọ́mọ. ẹni ìyá ọ̀gá ẹ má bínú máa ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú ẹ má bínú pé mo pẹ́ láti mọ́mí ẹ má bínú ẹni ẹbí rẹ ọ̀gá. ẹ ká sọmọ. kàkà sọmọ. ẹ jọ tálẹ̀ bèrè bá. ọ̀gá lẹ́bẹ̀rẹ̀ kẹ́ tí ó rí ọ̀gá ẹ máa ti ní appointment wọ́n dẹ̀ máa ti sọ fún wa pé èèyàn kan ń bọ̀ wá béèrè àwọn o this particular time so tẹ́ bá ti dé a kò máa usher yín in but now kò sí appointment kankan so kò possible kẹ́ rí ọ̀gá then besides ọjọ́ Friday àti Thursday lọ̀gá mọ́lẹ̀ kan máa ṣe sàárà fún àwọn tí wọ́n ní so today is Monday it's a very busy day for ọ̀gá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa ń láti lunch kẹ́ padà wá níjọ́ Thursday or Friday. ìyá ọ̀gá. no that's not possible. ìyá ọ̀gá tí mi mọ̀ ó wà ní Michigan as a matter of fact ìyá ọ̀gá ó lè appear by. ṣé Báyọ̀ ló kọ́ ni. His Excellency Báyọ̀ òun ló ní ibi báyìí and ó tún ní oríṣiríṣi like six ó tún ní oríṣiríṣi bíi properties bíi ilé bíi mẹ́fà scattered all over Lagos. as wọ́n nílé tó tún pọ̀ rẹpẹtẹ. tó ní ìlọ. bẹ́ẹ̀ ni ó kéré jù náà wọ́n lè. Báyọ̀ Báyọ̀ ló kọ́ ni. mama take it easy. Báyọ̀ ló kọ́ ní ilé yìí. mama ẹ ní ẹ má pariwo. níbo ló ti rówó iṣẹ́ kí ló ń ṣe ọmọ mi lè rí ni mo bí gàrí làámù àkúṣe ni wá. mama ẹ take it easy o because nígbà yìí Barrister náà wọn náà kan náà máa ń impersonate pé àwọn ni mama Barrister it happens mama tí ẹ bá fẹ́ tọrọ owó Honorable Bayo is very very nice and kind ó máa fún yín lówó. ìyẹn nígbà yìí Barrister o eléyìí ò kọ abẹ sínú o ọ̀bọ̀rọ̀wọ́ nínú tiẹ̀ ni mo bí kọ́ mi o. Báyọ̀ ìwọ ló kọ́lé yìí wọ́n ló tún kọ́ síbò mí níbo ló ti rówó gàrí lájọ́ mu gbúre ọlọ́bọ̀rọ̀ lájọ́ ń jẹ pàdé mi ní bùkà. I'm highly disappointed in every one of you. Ojúgbà mi ti fún mi. Ẹ mọ̀yàn rí fúngbà àkọ́kọ́ wọn wọnú bí wá. Wọ́n wá ń bá yín sọ̀rọ̀ ẹ dẹ̀ dúró tì wọ́n. I don't want to hear anything from you. Nǹkan tí màá sọ fún yín lélẹ̀. Ẹ wò ìyá ìdàdà. Táyé máa fi parí títí láéláé. Ìyá yóò tún gbọdọ̀ wọnú ilé ìwà mọ́. Be buying now. Seriously, she òun suggest we can go bike. Sorry, me only go bike on this kind of outfit. Oya ta. Yeah, if you are dreaming, better wait. Hey! Man, shut up and stop fancying him. Oh, Maury, look at that young, handsome, cute guy. Kill one more. Guards don't tell him, man. Kill one more. Shori Bayo le mo boy. Hey! Bayo ti Shogun.
guess what? Hey, guess what? Hey, guess what? Ẹ wo, Báyọ̀ ni. Báyọ̀ ti make owó ti wà lọ́wọ́ Báyọ̀ báyìí. Àǹtí mi, tí ẹ bá rí àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ tán tó bilé ọmọ tí wọ́n ń dọ̀bálẹ̀ fún Báyọ̀. Ṣé Báyọ̀ tó ń bá wa gbé tí kò yàtọ̀ sí ọmọ ọ̀dọ́ nílé wa ló sọ̀rọ̀ pa ẹ̀? Òun ni o, ó tún wá ṣe bàbá ń bá rí ẹ̀, ó wá gbé gẹ́ ọ̀kan. Ẹ wò ó, gẹ́ òyì tó bá pa ìmọ̀ àti yín papọ̀ báyìí kò tí ì kà. Báyọ̀! Sísá mi tẹ́ bá mú ọkọ̀ tó tí wọ́n ń pe Báyọ̀ ń sáǹsì. Ọ̀tá ò bá yọ̀ mí, owó ni ò jẹ́. Àfìgbà tí bọ̀bọ̀ ìṣògùn owó àbúrò mi. Ó ti ṣògùn owó ni, àdìbò ló ti rówó. Àǹtí mi kò ṣògùn owó, Ọlọ́run ti gbàdúrà ẹ̀ ni. Ọlọ́run ti gbàdúrà Báyọ̀ ni o. Wọ́n kò lè yé wọ́n ti ẹ̀, èmi ló yé. Ó ti ẹ̀rẹ̀ mí sìn, ìgbẹ́ ló gbọ́ mi bọ́ tó máa bọ̀. Báyọ̀, ebi bọ́mọ yìí o, owó ìṣẹ́ṣàfẹ́ ní owó yìí. Ẹ̀dá mi, kí ni mo ṣe? Tó bá jẹ́ ṣẹ̀dẹ̀, wá dáríjì mí. Ọmọdé mi jíṣẹ́ tí mo jìyà lé lórí, tí mo fẹ́ bí panú. Tí ọmọ mi wá ní láárí, mo délé ọmọ mi, ó lé mi. Ọlọ́run ṣàánú mi, ó gbọ́ ọmọ mi ò gbọ́ tèmi. Ọmọ mi ò ṣe báyìí sí mi, kí ló wá dé? Kí ló kó sí mu? Kí ló kó sí nínú? Bàbá wa rẹ̀ mí kẹ́mi tó kó sí nínú tó ń bàjá pé kó má gbọ́ tèmi, kó má rí mi dáàtọ̀, kó má rí mi sójú. Ọlọ́run wá bá mi bá mi bẹ́ mi náà wí, wá bá mi lé mi náà jáde nínú àgbà rẹ̀, bá mi lè jáde, jẹ́ kó ọmọ mi gbọ́ tèmi, jẹ́ ń jẹun ọmọ, jẹ́ ń jèrè ọmọ, jẹ́ kí n jèrè ọmọ mú dààmú lórí ọmọ Ọlọ́run, ojú wa náà lórí àwọn ọmọ mi. Àwọn yẹn ni ẹlẹ́ni ó gbà ṣe mi ṣe, wọ́n yẹn ni ẹlẹ́ni ó gbà ṣe mi ṣe, wọ́n yẹn ni ẹlẹ́ni ó ṣe ìyá fún mi, fún àwọn ọmọ mi, wọ́n yẹn ni ẹlẹ́ni ṣe ìyá fún ọmọ mi láì tí ì kú mi. Dédé ìròyìn láti iléeṣẹ́ Bontu Televisions. Orúkọ tèmi ni Àdìsá Lukman. Ẹ gbọ́ kókó inú ìwé. Ní ọjọ́ kìíní oṣù kẹfà nínú ọdún tí a wà yìí, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìyànàpájà tí táǹkà epo ó ṣubú. Ọ̀pọ̀lọpọ̀ ìkan àwọn èèyàn ló bàjẹ́. Kí Ọlọ́run bá kó ṣàánú orílẹ̀-èdè tàwọn yìí, gbogbo àwọn tí ìkan wọn sì bàjẹ́, kí Ọlọ́run bá wa ṣàánú wọn kó sì bá wa pèsè fún wọn. Ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn àjọ EFCC Economic Financial Crime Commission wọ́n ti ṣe ìwádìí kínníkínní lórí ọ̀gbẹ́ni Àbáyọ̀mí. Wọ́n sì ti rí pé kò ní ẹbọ lẹ́rù ẹ̀yìn tí à ń sọ kótó. EFCC náà ti ń tọpinpin ọ̀rọ̀ owó bọ̀bọ̀ yìí. Kò ṣe oògùn owó. Ilé ayé yìí máa lágbára gan. Èmi tí mo jókòó igangan fúnra mi tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi máa sọ pé báyọ̀ ṣoògùn owó ni. Níbo ló ti wá lè rí owó yìí? Níbo ló ti lè rí owó yìí? Tó jẹ́ pé EFCC gan tójú bọ̀bẹ̀ wọ́n rí pé kò ṣoògùn owó, ìgbà tójú bọ̀bẹ̀ federal government gan tójú wọ́n rí pé owó ẹ̀ plain. Báwo ló ṣe lè rí owó yìí? Yẹn ni pé bọ̀bọ̀ ṣì máa jẹ́ èèyàn láyé. Ẹ ti ẹ̀ gbọ́ náà. Ẹ dáhùn máa lárògùn ẹ̀. Àbíbáyọ̀ tó ń ṣiṣẹ́ lé mi, tó ń wọ ṣòkòtò tínrín tó ń ṣe kele tínrín rí àdúgbò, ta fún bọ́gà fún gbogbo ẹ̀jẹ̀ tí ò sọ̀rọ̀ àná kọ́ mi, ètò àdúgbò. Ẹ dáhùn máa lárògùn ẹ̀ o. A ṣe wípé ajé dúdú kan lájẹ Báyọ̀. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Bayo. Happy birthday to you.
Hooray! Yay! Happy birthday, boss. Wow. Yes, boss. Thank you, everybody. Ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn. Ọ̀gá ẹni tẹ́ pé wá sí ọjọ́ òbí mi, èmi ọ̀tá Ọbáyọ̀mí owó mi ò jẹ́. Lágbára lọ ní ọjọ́ òbí gbogbo yín báyìí, wọ́n máa gbé owó wáyé kiri báyìí. Oh my God. Wọ́n ṣe pé wọ́n máa gbé owó wáyé kiri lásán, wọ́n máa fi bá yín lé tó máa gbé fún yín. Àmín, àmín. Inú mi dùn gan, ẹ ṣé gan. Bayo, happy birthday to you once again. And if you just come, ìwé ọdún tó ń bọ̀ nínú owó ayọ̀ wọn afẹ́ ló ti máa ṣe àti owó náà nísìnyí ọwọ́ àjò fún wa kí sèǹtà tẹ̀ wá ìwọ́n as a celebrate today so jẹ́ ìjọba ní jíjẹ ṣáájú wà ní káàmù sọ́fà happy birthday lọ́gà o káàmù jó káàmù yọ̀ rárá ẹni kọ́ ọ̀gá bẹ́ẹ̀ sì ní pẹ̀jẹ̀ èmi kọ́ ifá máa ń gbé máa ń mọ̀ fọ ọkùnrin ṣọ̀gá mi ṣọ̀gá. gbédè kínní lọjà rẹ àbí ọ̀gá. àwọn tó kù yín wà. ẹ dàpọ̀ ta ló mọ ilé ìyá ọ̀gá yín ni. àwọn ọ̀bẹ o. ẹ wà pẹ̀lú tá a bá ti rí ìyá ọ̀gá yín ara ọ̀gá yín ò lè yá o. látòṣe wọn kò jù báyìí lọ. àfà gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbọ̀ ìta ká mú ọkàn ká fi kéèjì ká bẹ̀rẹ̀ sí ní wọlé ilé ìyá ọ̀gá ká fi wẹ́lọ̀ ká bá fi wẹ́lọ̀ wàhálà ṣẹlẹ̀ o. ìjẹ ṣàkóso náà fà sí. ẹ ká sọ màmá màmá rà sí rẹ o. ẹ ká sọ yẹn. láti ọ̀dọ̀ ọ̀gá ni. ọ̀gá wọn gbé o. ọ̀gá Àbáyọ̀mí. ṣé o tún ní kẹtún wá lé mi jáde. rárá màmá ẹ ṣe wá o ṣàdédé rí ọ̀gá mi ṣe fàájì òun wá dé máa dédé fọ ọ̀gá bẹ́ẹ̀ sì ní pọ̀ ẹ̀jẹ̀ nìrùn. ó pẹ́ jù. bẹ́ẹ̀ ni ọ̀gá pọ̀ ẹ̀jẹ̀. wá bá mi sí i. báyìí pẹ́ jù. màmá wọn pọ̀ ẹ̀jẹ̀ o. ó pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. bẹ́ẹ̀ ni wọ́n lè fẹ́ ká bá ti rí ìwé kẹ́ bá ti délé fọ̀kọ́ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ á dá ọ dúró o. bí mi tó lè mú ó yà. ṣífù kí ló tó dé tẹ sọ pé ẹ fẹ́ rí ìyá ni.
ìyá wa kí ni ó tẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ ìtọ́mọ ẹ pé òun ò fẹ́ rí yín sójú. ẹ ṣe wo mi ìyá àfa mo máa jí àkókò lórí ọmọ lọ́kọ̀ àwọn méjì náà ni mo rí lọ́sàn-án gbogbo lẹ́kùn ẹ̀ fún ìṣọ̀lẹ̀ tó jọ lọ ní. ni mo rí pé òun nìkan tó kù yẹ̀yìn ni mo fi dì wọ́n nítorí tí mo bá fi gidi mú àṣẹ nígbà tó dún pọ́n igbó àbáyọ̀mí àwòdì èmi bára lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ níjọ́ tó wà níjọ́ tí ò sí àmọ́ níbo wá di pé ẹ̀gbọ́n ẹ̀ ṣe bó ṣe fẹ́ ṣe tó wà kúrò nìkan ni mo wá rò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ̀ níbi ọdún mélòó sẹ́yìn ṣe ni alákan wọlé tọ́ mi tí mò ń láàlá ìlú oríṣiríṣi bí kí n láàlá yìí kí n rí fọ́tò àwọn ọmọ mi kí wọ́n máa gún lọ́bẹ̀ lójú àlá kí wọ́n máa ṣe ìgbà yẹn gbọ́n yìí wá máa gbàdúrà Ọlọ́run ṣàánú mi o ayélujára burúkú ṣe o bó àdìbò àkóhùn mi kan wọn á wẹ èèyàn máa ń ra ilé ayé gbé ní lóòótọ́ gẹ́gẹ́ bí abiyamọ bí mo ṣe bọ́ ọkàn kéjì tí mo gbà lé alábàá. ẹlẹ́mọ̀ ìgbà òun ọwọ́ àdó nírègbèrè gbẹ́gun bá bọ́nú aṣọ yìí pa òun dà aṣọ kétégbé arò kétégbé àwọn orí ìlà ó ti dègún ó dàṣẹ gbogbo kírun tẹ́ ẹ̀ bá ti fẹ́ kó ṣẹlẹ̀ sọmọ yìí ẹ mẹ́nu yín báyìí kẹ́ ẹ fi wúre sí i lápò kọkùnrin ní sọmọ ẹ mọ̀ jẹ́ ọgbọ́n lẹ̀ lọ́nà ẹ wù mí. ṣẹ́ni tí bá ti délé tí bá ti ní gbogbo ẹ̀ kí kòkòrò ní ṣe bọ̀. ẹ padà wá dúpẹ́ ẹ kí lè ẹ bá ń kí o ẹ ṣé o bàbá. ẹ lẹ̀ ọdí àbọ̀kú ọkọ. Allahu akbar kabira. àwọn tí babaláwo gbé fún mi gbà náà tí wọ́n ní kí n máa sọ lọ́rọ̀ kéde máa dárúkọ ọmọ mi sí òun ni mò ń ṣe lọ́wọ́ ìgbà náà ni mo gbé dání tí mò ń sọ lọ́wọ́ ọmọ mi dẹ̀ ti bá mi tiẹ̀ bó ṣe rí mi báyìí tó yí padà tó ṣílẹ̀kùn tó jáde mi ò fojú mi kàn àfi ìjọ tí mo wá bí tó ní kọ́ wọn ọmọ mẹ́wàá wọn kí wọ́n gbé mi jáde nínú ilé o babaláwo dé ìgbà tí babaláwo gbé fún mi yìí ó dẹ̀ sọ fún mi pé tí bá ti parí gbogbo nǹkan tí mo sọ yẹn tóun ní kí n sọ yẹn báyọ̀ ló gbọ́dọ̀ gbígbà ẹ̀ kó lọ sọ́nù lọ́kọ̀ tó rò ṣé ìgbà tí mi ò rí mi ò fọ́ kí mi kàn báyọ̀ ìgbà náà pàpà ó lóun àwa tí mi ò rí bí jẹ́ sọ̀rọ̀ yìí àfa ọ̀rọ̀ ìjà òṣèré mi àwọn tó wà lómi lógún bẹ́ẹ̀ àfa òun ni ajé báyọ̀ àfa ìmájẹ tán ajé dúdú lájé báyọ̀ torí mi ò mọ ibi tó gbà tó fi di olówó báyìí kò sí kankan búre pàdé mi ní bùkálà ń jẹ ẹ̀mí àti ẹ̀ mo fẹ́ lè taṣọ ara mi ká tó lè jẹun àárọ̀ ibo ló ti bá ní ajé dúdú lájé báyọ̀ sẹ́ ajé dúdú tí mo mọ̀ kó dá mi lójú ni. sífù ọ̀rọ̀ rí o. má ẹ̀rí gbá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ọjọ́ tèmi rí pé ẹ̀ ń borí mi sílẹ̀ mo kàn yọ wá lóru ọjọ́ kan ni.
ṣé wọ́n ló gbé bá ó jẹ́ ti dá. àmọ́ lórí ọ̀rọ̀ ajé mi tẹ́ wọ́n kú sọ pé ajé mi dúdú ajé tèmi ò dúdú nígbà kan tí mo kàn ń rìn jákujáku mo kàn pàdé àǹtí tọ́lọ̀ fi ṣe gàrí tíra mi. àǹtí kí ni ò bá ṣẹlẹ̀ tẹ́kí máa máa sunbú tó délé àti pé bí mo ṣe gbọ́ iṣẹ́ yín ni mo kàn ń sáré bọ̀ ṣé kò sí. Seriously, I'm fed up to sue me. Ìwúlò wọ́n pẹ́ Bánjí tó jẹ́ wípé kò sí kan tó bèrè lọ́rùn tí mi ò ṣe fún. Kódà bó ṣe ń gbé inú ilé mi tó jẹ́ wípé èmi ni mò ń bọ̀ ní jẹ́ kó mà lára rárá gbogbo tó bá bèrè lọ́kàn pátápátá òun ni máa ń fún. Ìjọba ọkọ tí Bánjí ṣe fún mi. Kí ló ṣe? Bánjí ní court. Àti pé obìnrin wá sí ilé nígbà tí wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ ṣọ́mọ reaction Bánjí sí mi pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún Bánjí láti máa sọ fún mi wípé àti tí òjìbọ olóṣàlọ́wọ́ kò wá sí pápá alábàbà ẹni tó lè bọ́ just imagine nǹkan tó mọkùnrin yé sọ fún mi ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún nígbà yìí wọn this is not the first, this is not the second, this is not the third, this is not the fourth. Kí ló dé jẹ́mi nìkan ni jẹ́mi nìkan ni I'm tired, I'm fed up, I'm totally fed up. Ìwọ lóhun lè wà lókè o, ìwọ náà lè wọ́n mi o, ìwọ náà ṣẹ̀ṣẹ̀ mi ni ṣẹ̀ṣẹ̀ mi ni àbí ṣẹ́ mi nìkan ni ní ìtẹ̀ lórí ọkùnrin rárá kò sí bí mo ṣe máa ṣe tó ṣáá ibi náà máa fi tú mi ibi náà máa fi tú mi ṣẹ́ mi nìkan ni. abúlé ìbùkún ni bọ̀dá Bánjí ẹgbẹ́ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ṣé rí gbogbo àwọn ọkùnrin tẹ́ ń fẹ́ tí wọ́n fi ń lẹ̀ ẹni èjì ẹ̀ta ẹ̀rin kó tó di pé lórí burúkú bọ̀dá Bánjí náà tó lọ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín Ọlọ́run ò fẹ́ fìyà jẹ yín ni o so mi ní fẹ́ kẹ́ dọ́lọ̀ lẹ́bi rárá ìgbà tó ń fàṣírí wọn hàn yín kó má jẹ́ pé ńgbà tẹ́ bá kó wọlé wọn tán náà máa bẹ̀rẹ̀ orí burúkú wọn ni. Nígbà tí ewu bá ti kù ní gbogbo orí mi ṣégbà ni mo máa tó pàdé ọkùnrin tí Ọlọ́run yàn mọ́ mi ni. agbára Ọlọ́run kò ní jẹ́gbà tẹ́ ewu bá borí yẹn ní kẹ́kẹ́ ní sùúrù. jọ́sẹ̀rì I have taken my decision and it's final. Ìtorí ẹ̀kọ́ ni mo ṣe wọ́n ṣe pé ẹ̀ṣọ́ bí mo ṣe báyìí I am leaving this country for good. Nǹkan tí màá ṣe pé màá wọ́n lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi. Tábà délé máa sọ fún mi pé gbogbo properties mi pátápátá tó wà ní ìlú yìí àti ilé ni àti mọ́tò ni títí kan everything is ready àti mú bíi kúrò ní Nàìjíríà. I am leaving and relocating. I'm leaving this country and that's my decision and it's final. I am leaving. I'm leaving. I can't continue in this country. Ó ti sú mi, ó ti sú mi lè gbẹ́gbẹ́ ìmọ̀. That's my decision and it's final. That's what we do. Auntie. Ya inú ìgbìyànjú ẹ̀dá àti wàhálà ẹ̀dá lọ́lọ́run ti máa ń dẹ̀dá lóhùn àti ní pé tọ́lọ́run bá máa ṣàánú èèyàn kò ní í bọ́ọ̀lẹ̀ wá láti wá ṣàánú èèyàn náà ní òun sí i òun ni ẹ ti wá gbọ́ lẹ́nu ṣífù yìí ṣe ti wá rí i pé ajé wọn ò dúdú báyìí àwọn ṣífù ipòkipò tó léwu kẹ́ ẹ lè wà láyé ẹ gbọ́dọ̀ tàpá sóbì yín torí gìgísẹ̀ òbí lórí ilé ọmọ wa ẹ ní ṣòfò ẹ dàgbà ara wọn ìyá á ṣe àwọn alúà àwọlé alúà fún wọn ọ̀pọ̀lọpọ̀ sàrà láàṣìṣe àtàwọn ọ̀tún gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run ara wọn ìyá ìbẹ̀rù ṣe jẹ́ ẹ dàgbà
ẹ ní dàgbàrà ẹ̀mí yóò gùn ẹ sì pẹ́ fún wa ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá ìnà àtàyìnà bismillahir rahmanir rahim.